ní sá fún. Àkókò kan kì í dédé fẹnu sọgi nígbó olóhun tó fẹ́ gbà ń bẹ̀ ni. Ọjà kan ò bá rí ajá kan ò ní gbógbógbó. Bágbò kan ò bá rí àgbò kan ò ní kàn gbàngbàn. Ọmọ kékeré bá fata sẹ́nu yóò pòsè. Ọba Akewi yes. Èmi adira oko bí ẹni tí ń rogun. Àyà kókó ọ̀nà kí ajímútábà á tó ogun. Èmi tí mo gbà sámì mo fọmọ odó tayín. Bí n bá ń bọ̀ ọ́ ṣeré kò ní wọ́n gé ọ jẹ. Èmi ọkùnrin ogun ẹrù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀. Èmi tí mo gbójú gbónú bóyá tí mo sì mú wọn bí ẹlẹ́gùn Ṣàngó mo lè kò sà lójú. Tewétewé lèmi tẹ̀kọ́ lẹ́nu odi ìwòrìwò ni mo tàkàrà lọ́jà ẹ̀jìgbò mẹ́kùn. Èmi ẹrù jẹ̀jẹ̀ tí ń gbẹ́nu òrókò ẹ̀bùrà dídùn inú ẹ̀mí. Akọ ìsìn ni mi ti ń gbẹ́nu gíró tàhọ́. Akọ egungun ni mi ti ró léje òkò ìjà tẹnu ìbọn jò wàrà wòrò. Ẹni abáṣe lóore tí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kóni lẹ́rù lọ ni. Ìdí rèé tí Dr. Adébímpé Ọláwálé Àjàyí fi rán mi sí gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn pátápátá. Ojúlówó ọmọ bíbí Ìlaró níye wa ni Dr. Adébímpé. Dr. Adébímpé ọwá ní kí n kí gbogbo ọmọ bíbí àtolùgbé ìpínlẹ̀ Ògùn pátápátá. Ó ní kí n kí gbogbo yín pé ẹ ṣé o, ẹ kú iṣẹ́ o, ẹ kú dídúró gbain. Ẹ kú àtìlẹ́yìn ọmọ yín nílé lóko. Tí ò bá sígi lẹ́yìn ọgbà wíwó ní wó. Ọlá bàtà ní mọ́dò sàn, ọlá bàbá ọmọ ní mọ́mọ́ yan. Tí ò bá sátìlẹ́yìn ẹ̀yin àgbààgbà nínú ìbò kò mẹ́sẹ̀ ó yọ. Tẹ́ ẹ̀ ṣe ṣáájú Sínẹ́tọ̀ Adeola Olamilekan yáyì ò lè digi àlọ́yè. Gbogbo ọmọ Ògùn pátá, gbogbo ọmọ Yewa, gbogbo Àwórì. Dr. Adébímpé ṣeun fún ti yáyì lógún. Gbogbo ẹgbẹ́ ọlọ́kadà, ẹgbẹ́ onímọ́tò, gbogbo àwòrò-ṣàṣà tó jẹ̀ṣẹ́bì nínú ẹgbẹ́ APC nípínlẹ̀ Ògùn ló ní kí n dúpẹ́ fún. Gbogbo mùsùlùmí, gbogbo onígbàgbọ́, gbogbo ẹlẹ́sìn àbáláyé pátá, a dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun. Gbogbo òṣìṣẹ́ ìjọba, oníṣẹ́ ọwọ́, oníṣẹ́ oṣù, ẹ̀yin ìyá lọ́jà, ẹ̀yin ìyá lájẹ́, ẹ̀yin bàbá lọ́jà, ẹ̀yin bàbá lájẹ́, ẹ̀yin ọmọ ẹ̀kọ́ṣẹ́ ọwọ́, gbogbo yín pápátá la dúpẹ́ fún, ẹ ṣeun. Gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn, gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ APC ìpínlẹ̀ Ògùn pátá, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá Sínẹ́tọ̀ Adéọlá Yáyì díje nínú ìbò kò mẹ́sẹ̀ ó yọ pátápátá, gbogbo yín la dúpẹ́ fún, ẹ ṣeun. Gbogbo ẹ̀yin tẹ́ ẹni tí Yáyì lẹ́yìn ń ṣe, adúpẹ́ o. Ẹ̀yin ni gba ẹ̀kẹ́ tó fọwọ́ ti lé, igba láàmù tó fọwọ́ ti giri, ẹ̀yin ni gba ayé tó fọwọ́ ti ọba, ẹ̀yin lẹ fọwọ́ ti Sínẹ́tọ̀ Adéọlá Olamilekan Yáyì kórí bàbá ó tó dorí àpèsìn. Ẹ̀yin bọ̀rọ̀kìnní, ẹ̀yin àgbààgbà, àwọn olóṣèlú tó ti ṣe ṣáájú, gbogbo ẹ̀yin former governors tẹ́ ẹ wà nípínlẹ̀ Ògùn tẹ́ ẹ ti ṣe rí pátá adúpẹ́. Gbogbo yín lẹ kọ́wọ́ ti ọmọ yín lẹ́yìn, adúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣeun. Chief Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà adúpẹ́ o. Ọ̀túnba Gbẹ́ngà Daniel àwa ń dúpẹ́. Sínẹ́tọ̀ Ìbíkúnlé Amọ̀sùn adúpẹ́ o. Prince Dàpọ̀ Abíọ́dún tó wà lórí gómìnà lọ́wọ́lọ́wọ́, adúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú àdúró ti adúpẹ́, ẹ ṣeun. Ikú òjijì ò ní pa yín, ẹ ní ṣọ̀fọ̀ ọmọlọ́lá Olúwa ọba, ẹ ní bá wọn kábàámọ̀. Dr. Adébímpé ní ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin orí adé, ẹ̀yin èjìgbàrà ìlẹ̀kẹ̀, fátìlẹ́yìn tẹ́ ẹ ṣe fún Yáyì. Dr. Adébímpé ọlọ́pọlọ pípé onílàákàyè gidi ni. Ìlú òyìnbó ló wà tó gbé ń pawó wálé. Òun gan ló ní nǹkan ṣàdánkátà sáwọn ọba aládé gbogbo. Ìròmì tí ń jó lórí omi fọ́ọ̀rẹ́ mi Sínẹ́tọ̀ Adéọlá Olamilekan Yáyì. Ẹ̀yin ọba aládé ní Yewa, Ìjẹ̀bú, Ẹ̀gbá, ẹ̀yin ló ní gàngàn àrà ọ̀tọ̀ tí lùfádéọlá. Ajá tó bá ti lẹ́ni lẹ́yìn yìí ó pọ̀ bọ́. Tìkìtọ̀pẹ̀ ló sowọ́pọ̀ kó tó dìgbẹ́. Orí ló dúró tọrùn kó tó dodidi ara. Ẹ̀yin ọba aládé, ẹ̀yin lẹ wà lẹ́yìn Adéọlá bíi ké o. Ẹ dúró digbí, ògiri yín ò lanu. Adúpẹ́dúpẹ́ fún gbogbo ọba aládé, ẹ ṣeun. Kábíyèsí ọba Dr. Kẹ́hìndé Gbádéwọlé Olúgbélé MFR Olúọ̀fin
Abdulkabir Adéyẹmí ọba Lanlẹ́gẹ́ ọlọ́tà ọ̀fọ̀tà paramount ruler of Ọ̀tà and Àwórì kingdom adúpẹ́ lọ́wọ́ yín bàbá ẹ ṣé o. ọba Olúṣọlá Idris ọ̀sọ́lọ̀ Adébọ̀wálé ọ̀tẹ́nibó ní tẹ̀mọ́lẹ̀ tù ọlọ́fin àdìmúlà oòdùà ọba of Adó-Odò ni mò ń wíhun adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. ọba Yísà Adésọlá Ọláníyàn onípòkíà ọ̀fìpòkíà tó ṣẹ̀ṣẹ̀ wàjà ní kíákíá àrà tẹ́ ẹ dá kí bàbá tó wàjà lásìkò ọ̀hún á lè gbàgbé ẹ dábìrà gbogbo ayé ló domi ẹnu gbogbo ẹbí yín pátápátá la dúpẹ́ fún ẹ ṣé o. ọba Abdulaziz Ìṣọ̀lá Akínọlá aláyé ọ̀fọ̀ ayétòrò yé wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. ọba Benjamin Ọlánìtì Àlàbí onímẹ̀kọ́ ọ̀fìmẹ̀kọ́ adúpẹ́ lọ́wọ́ yín o. Dr. Adébímpé lọ́sà ní kí n máa dúpẹ́ sáá adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o. ọba Rótìmí Múléró àbòrò ọ̀fì bèsè land adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o. ọba Michael Dòsùnmù onígùá ọ̀fì gùá yé wa adúpẹ́ lọ́wọ́ yín o. ọba Saliu Adésínà olóbí of Ìlóbí yé wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. ọba Olúwarótìmí Fágbénró olókè ọ̀dàn ọ̀fọ̀kè ọ̀dàn yé wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o. ọba Lukman Ọlálékan Kúóyè olú ọ̀fìmásàì yé wa adúpẹ́ lọ́wọ́ yín gidi. ọba Joel Adéyanjú onídọ̀fà of Ìdọ̀fà adúpẹ́dúpẹ́dúpẹ́ ẹ ṣeun gidi. Dr. Adébímpé Ọláwálé lọ́sà ní kí n máa dúpẹ́ sáá ọmọ Àjàyí ó lé yàwá létè gbogbo wa pátá ló domi ẹnu ó lá dúpẹ́dúpẹ́ ọ̀nà pé àwa pọ̀. ọba Daniel Esalakọ oníbòòrò ọ̀fìbòòrò yé wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o. ọba Dr. Adéyẹmí Ọlárẹ̀wájú Adékáyè abẹ́pà of Dògá orílẹ̀ yé wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. ọba Abdulaziz Olúwatóyìn Akíndé ọlọ́jà ẹkùn of Ìgbẹ̀sà adúpẹ́dúpẹ́. ọba Gabriel Olúkúnlé Ọlálọ́wọ̀ aládémẹ̀sọ́ ọ̀fìgá aládéyé wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o. ọba Mukaila Àkànbí Sàlàkọ́ adókun ọ̀fìgá òkòtó yé wa. ọba Mọ̀rúfù Àyìnlá Awódé ọ̀sọ́lọ̀ ìjòfin yé wa ni mò ń wíhun ẹ̀yin ni bàbá rere bàbá kẹ̀. ẹnjìníà Dr. Adébímpé Ọláwálé ó ní kí n mọ̀ kí gbogbo àwọn ọba tí ń bẹ lẹ́gbàá àwọn Ẹ̀gbá Aláké ni mò ń wí o. Ogun Central Senatorial District ni mò ń wí. bàbá mi Aláké and paramount ruler of Ẹ̀gbá land ọba Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ 3 the paramount ruler of Ẹ̀gbá land ni mò ń wí o. bàbá mi Òsílẹ̀ Ọ̀fọ̀kẹ́ ọ̀nà Ẹ̀gbá ọba Dr. Adédàpọ̀ Adéwálé Tẹ́jú Oṣó Kárùn wí 3 adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ṣeun. kábíyèsí bàbá mi Àgùrá of Gbàgùrá adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ṣeun. bàbá ni traditional ruler of the Ẹ̀gbá Gbàgùrá section adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ṣeun. Olówù of Òwu kingdom ńkọ́ kábíyèsí kẹ́ẹ̀pẹ́ fún gbogbo wa. àwọn tògùn East Senatorial District pátápátá àtúnkì yín. ọba lọba ń jẹ́kọ́ ọba aládé tó gbókùn tó gbára wọ̀. kábíyèsí Àwùjalẹ̀ and paramount ruler of Ìjẹ̀bú-land tọ́dọ̀ olóògbé lọ́jọ́ sí ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà àrà tí bàbá dá kí bàbá ó tó wájà ayé ò lè gbàgbé láéláé ẹ̀dá ńláńlá ẹ̀dá bírà tó pọ̀. kábíyèsí Àkárìgbò and paramount ruler of Ramaland adúpẹ́dúpẹ́ ẹ ṣeun ṣeun. ọba Babátúndé Adéwálé Àjàyí ni mò ń wíhun Orímọlúsì of Ìjẹ̀bú-Igbó. ọba Lawrence Jayéọlá Adébájọ adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ṣeun. Ẹ̀bùmàwé ọ̀fàgọ́ òwòye ọba Abdulrasaq Adésínà Adénúgbà adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ṣeun. kábíyèsí ọba Dábúrẹ́wí of Ìdòwà ọba Y.O. Adékọ̀yà ni mò ń bá wí adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun. gbogbo ọba aládé tí ń bẹ nípínlẹ̀ Ògùn pátá la dúpẹ́ fún ẹ yà wá létè gbogbo wa pátá ló domi ẹnu. èyí gangan kẹlẹ́dùmarè gbáyélé lọ́wọ́ tẹ́ ẹ̀ràn yáàyì lọ́wọ́ o adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ púpọ̀ púpọ̀. gbogbo ọba aládé
Elédùmarè ẹni kánjú kú láéláé ẹni ṣọ̀fọ̀. Gbogbo wa pátápátá la mọ àwọn gómìnà tó ti darí wa nípínlẹ̀ Ògùn pátápátá. Ẹ̀yin yé wa o. Chief Ọlábísí Ọ̀nàbánjọ lẹ́ni àkọ́kọ́. Ọdún 1979 sọ́dún 1983 ló ṣáájú. East Senatorial District ìpínlẹ̀ Ògùn ló ti wá. Ìdí tó yẹ kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn ká fi kọ́wọ́ ti Yáyì ni mo sì ń wí lọ́wọ́. Chief Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà ọdún 1992 sọ́dún 1993 òun ló kọ́kọ́ ṣèjọba. Ògùn Central Senatorial District ló ti wá o. Ìgbà tó tún yá ló tún padà wá lọ́dún 1999 sọ́dún 2003. Kọ̀pẹ́ kò jìnnà lọ́túnba Gbẹ́ngà Daniel ló tún ṣáájú. His Excellency ọdún 2003 sọ́dún 2011 ló ṣe. Ògùn East Senatorial District ni bàbá ti wá. Ó yé gbogbo wa. Senator Ìbíkúnlé Amósùn ló tún ṣe lọ́dún 2011 sọ́dún 2019. Ògùn Central Senatorial District ni bàbá tún ti wá. Prince Dàpọ̀ Abíọ́dún tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ látọdún 2019 tí wọ́n ti wà ń bẹ̀. Tẹ́ ẹ gbàgbé pé East Senatorial District ni bàbá ti wá ń jọun. Kò wá sí nínú àkọọ́lẹ̀ pípọ́ ọmọ Yewa Àwórì ní Ògùn West Senatorial District ti ṣe rí. Ìdí tó fi yẹ kí gbogbo wa ó kọ́wọ́ ti Yáyì lẹ́yìn ni mo kúkú ń polongo. Ẹ̀yin ọmọ Yewa o. Kí ló dé? Kọ́rọ̀ owó mọ̀ bá dàbí. Sọ̀rọ̀ yè mọ́ jẹ. Yewa lọ́mọ gidi, wọ́n sì léèyàn gidi. Ṣé ẹ mọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ládàbí àtùpà tó tàn mọ́lẹ̀ fáráyé? Ṣùgbọ́n tó jẹ́ pé ìdí àtùpà ń gan kò rí lẹ́lẹ́ ara rẹ̀ kọ̀ tán bí. Yewa dàbí ajá táńtọ́ lọ́hùn. Tó jẹ́ kó wọ́n bá pòdù ọ̀yà tán. Pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá ni wọ́n fi ń gba lẹ́nu. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ wọ́n ti fajá kalẹ̀ wípé kó mọ̀ jòdù ọ̀yà. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ akọ́wọ́ ti Yáyì lẹ́yìn ẹni re ni. Yáyì gbójú ó gbónu ó gbóyà ó mú wọn bí alágùn Ṣàngó. Ìjì Yewa ti jàjàjà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìjì Yewa jà lásán ni kò tẹ́wé kókò fàya. Kékeré ọmọ Yewa, àgbà ọmọ Yewa, obìnrin ọmọ Yewa. Ìfẹ́ ni kí gbogbo wa ó ní papọ̀ lásìkò yìí o. Ọ̀rọ̀ ẹgbẹ́ kọ́, ọ̀rọ̀ òṣèlú kọ́. Ọ̀rọ̀ Yewa tí ò jẹ́ gómìnà rí rárá là ń wí lọ́wọ́lọ́wọ́. Yewa Àwórì tọ́ kí wọ́n ṣe gómìnà lógùn. Senator Adeola Olamilekan Yáyì ló lè ṣáájú. Ẹ̀jẹ̀ ó dá ńláńlá, ẹ̀jẹ̀ ó dábìrà tó pọ̀. Gbogbo ọmọ Yewa o. Ẹ̀yin orí adé, ẹ̀yin èjìgbàrà ìlẹ̀kẹ̀. Ẹ̀yin baálẹ̀, ẹ̀yin sànmọ̀rí ìlú. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin obìnrin. Ẹ̀yin onílé, ẹ̀yin àlejò. Olùgbé Yewa. Ẹ̀yin àgbà àwòrò-ṣàṣà tó jẹ̀sẹ́bì nínú òṣèlú ilẹ̀ yìí. Ọ̀rọ̀ ẹgbẹ́ kọ́, ọ̀rọ̀ òṣèlú kọ́ o. Ọ̀rọ̀ ẹni tó lè ṣe là ń wí lọ́wọ́lọ́wọ́. Senator Adeola Olamilekan Yáyì kàwé dé góńgó. Ó gboyè olóyè ọlọ́pọlọ. Kì í ṣe ẹlẹ́sìn mẹ̀sìn, kì í ṣe ẹlẹ́yàmẹ̀yà rárá. Ó lawọ́ kì í dá nǹkan tó bá níjẹ. Bá a bá lè gbé Yáyì sórí àga gómìnà ìpínlẹ̀ Ògùn, yóò ṣayé ní rere. Ńṣe ní kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn ó dìbò. Ẹ sáà mọ̀ pé bólówó bá ń bọra wọn lọ́wọ́. Ó ń lójú ẹni tó yẹ kí Yáyì ó bọ̀ lọ́wọ́. Ti gbígbéraga kọ́ ti kẹlẹ́gbẹ́ ọmọ ẹgbẹ́ ni. Ṣùgbọ́n ìwà ìrẹ̀lẹ̀ t'Adéọlá ní ló fi wà nípò àgbà. Ipò kíní ló ṣe ìgbà tó kàwé. Gbogbo ibi ó gbé kàwé pátá ibẹ̀ ló gbé ń gbẹ̀bùn. Ọ̀kan ni Yáyì nínú ọlọ́pọlọ. Pàtàkì ni Yewa nínú onímọ̀ lókè èpẹ̀. Bíná ti tó lè fi tó. Olamilekan ọmọ ògbúrú gbẹgẹ. Jagunlabi ti mọ́wọ́ so bí ẹran. Àtọ́ òfìṣẹ́ owó rán. Ọlámọkùnrin kàkà bàjà. Ìwọ tó bá sùn lálẹ́ torí Yáyì lójú dúdú. Bójú bá mọ́ kó o mọ̀ pẹ́lẹ́ eré mọ́ bá ọ. Ajẹ́pọ̀ orówó oríire. Ìwọ tó rìnnà pàdé Senator Adeola Yáyì ẹbọ onítọ̀ ń dà. Bẹ́rù bá ṣe tọ́lámilekan bó pẹ́ títí ẹ̀rú àdọ́mọ́. Ìwọ̀fà tó bá fẹ́ràn Yáyì bó pẹ́ títí afọgbàálẹ̀. Àkóbá àdábá ònírí kankan nínú wọn. Pàtàkì ló jẹ́ nínú ẹgbẹ́ APC ní Nàìjíríà. Dr. Adébímpé Ọláwálé ọmọ Àjàyí ọmọ bíbí Ìlaró tí ń bẹ nílùú òyìnbó. Àtòun àtìyàwó ẹ̀ Mrs. Àjàyí Yétúndé. Ìkẹ́pọ̀ ọmọ Òtúbùsì níjẹ̀bú. Aya rere lọ́ọ̀dẹ̀ ọkọ. Ọmọ
jọ̀ọ́ Dr. Adébímpé Ọláwálé Olamilekan ló ní ẹja gbé yáyí gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ kó lè dórí àlééfà. Apá kejì sì ń bọ̀ lọ́wọ́lọ́wọ́, apá kẹta ń bọ̀. Ẹnjìníà Dr. Adébímpé ló ní kí n mọ̀ ké tantantantantan wípé yáyí là ń fẹ́ o. Ẹ jẹ́ ká tẹ̀ka ká dìbò pèrà f'Adeola kó lè dórí àpésìn. Apá kìíní rèé, apá kejì sì ń bọ̀. Dandan ni ká yànnàná àwọn àṣeyọrí yáyí. Ìgbà tó ṣe sínétọ̀ nípínlẹ̀ Ògùn, ìgbà tó tún ṣe nípínlẹ̀ Èkó, kí gbogbo wa ó lè mọ̀ wípé ẹni ire la fẹ́ dé ládére. Ẹnjìníà Dr. Adébímpé ló ní kí n dúpẹ́ lọ́wọ́ yín o wípé ẹ ṣé púpọ̀. Ẹ lè fẹ́ pe nọ́mbà mi +234 81 3810 5514 +234 81 3810 5514. Oba Akewi sì ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀.